Ọba ńlá tó ṣọ́ wa lọ tó tún ṣọ́ wa padà wá láyọ̀ àtàlàáfíà. Bẹ́ẹ̀ ni a ti wà ní ìjọ Christ Livet Ministry. Lord God Livet Ministry ní Akínyọ̀dé ní Òjòdú Bẹ́gà bí la wà pẹ̀lú bàbá wa Prophet Michael Olorunbe. Bàbá ẹ kú jókòó sa ẹ kú iṣẹ́ Olúwa. Mo kí ẹ kú iṣẹ́ lónìí, ẹ kú iṣẹ́. Ẹ bá wa kí gbogbo àwọn ará ilé lẹ́kùnrin rẹ̀. Mo kí gbogbo ojú tó ń wò mí níbi gbogbo tẹ́ tí ń wò mí lórúkọ Jésù. Ojú tẹ́ fi ń wò mí yóò ní fọ́. Ọ̀rọ̀ tí ó jáde lónìí yóò ṣe yín láǹfààní. Àmín. Mo nawọ́ Ọlọ́run sí yín lórúkọ Jésù. Ara kó dẹ̀ yín. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa. Àmín, àmín lórúkọ Jésù. Bàbá a tún fẹ́ lọ nínú àlá ìtumọ̀ àlá torí pé à ń gba ìpè lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ìtumọ̀ àlá tẹ̀ ń ṣe látẹnujọ́ mẹ́ta yìí. So àwọn èèyàn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé kó béèrè lórí pa ìtumọ̀ àlá. Àkọ́kọ́ èèyàn kan ní tí èèyàn bá lálàá pé wọ́n yìnbọn fún òun ní ojú oorun. Yálà ó báyàn yẹn tàbí kò báyàn yẹn, kí ló túmọ̀ sí? Ẹ ṣe tí wọ́n bá yìnbọn fún yàn ní ojú oorun tó ti jẹ́ pé wọ́n yìn tí ò bá onítọ̀hún yẹn kó kí ẹ kú rere, àṣàsí ńlá nìyẹn tó dẹ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àṣàsí kò tẹ́ ń ṣe àbìlù àṣàsí gidi wọ́n fẹ́ gba ẹ̀mí onítọ̀hún yẹn torí ìbọn máa ń gba ẹ̀mí ni ìbọn òun ṣe nǹkan méjì so ṣùgbọ́n tí ò bá bá tó fi dìde lójú àlá tó rẹ̀ pé ìbọn yẹn ẹni yẹn fẹ́ ṣe é lòun fi dìde dàásì pé agbára kan wà nínú ara ayé onítọ̀hún yẹn tó ń jẹ́ fún agbára kan wà tó jẹ́ ọ̀wọ̀ fún agbára má bà mí wí agbára má sàsí agbára yẹn wà lára ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ní láti súnmọ́ Ọlọ́run kó lè máa rí ojú rere Ọlọ́run nígbà gbogbo kò jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn fún èèyàn yẹn wọ́n téèyàn ọba tún wá lálàá pé òun rí obìnrin tó rẹwà lójú àlá tó dẹ̀ gbà fún ṣùgbọ́n lójú ayé ó mọ obìnrin yẹn ṣùgbọ́n obìnrin yẹn ó kórìíra ẹ̀. A jẹ́ pé nǹkan kan wà tó sì máa dà àwọn èèyàn yẹn pọ̀ lọ́jọ́ iwájú tó bá mọ irú obìnrin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní sùúrù fún obìnrin yẹn ẹ̀rí nítorí pé bóyá ó kórìíra ẹ̀ lọ́jọ́ iwájú wọ́n fi ń yé pé kò kórìíra ẹ̀ dénúdénú àti pé nǹkan kan wà tó sì máa kọ̀nẹ́ẹ̀tì òun pẹ̀lú obìnrin yẹn pọ̀ nǹkan kan wà nǹkan rí kan wà irú obìnrin bẹ́ẹ̀ yẹn kò gbọ́dọ̀ bàjà kò gbọ́dọ̀ wò pé tó kó ń kórìíra òun lójú ayé tó yẹ kó máa bàjà dìmọ́ tó fi lè padà rí lójú àlá torí pé ó fẹ́ òun lójú àlá because inú àlá yẹn ó nípọn ju ojú ayé lọ ojú ayé ńgbà míì máa ń mú fake things dání ṣùgbọ́n tó dẹ̀ pé inú àlá ó máa ń mú nǹkan tó jẹ́ ògidì dání so àlá yẹn ló fi ń yé pé ẹni tó kórìíra ẹ lójú ayé yẹn o nínú ẹ̀mí o ó fẹ́ràn ẹ̀ o tó o bá ṣe sùúrù fún nǹkan lè ti ara wọ pẹ̀lú ẹ̀ pọ̀ tí nǹkan máa jẹ́ nǹkan tí ó máa jèrè papọ̀ so bó ṣe jẹ́ nìyẹn. ẹ káwé lè bẹ́ẹ̀ sàn ètò lálá pé ìwọ́n bàtà òun ní gbòòrò yẹ oṣù kó bàtà sí ẹnu ọ̀nà wọ́n lára gbà tó ń jí bẹ̀rẹ̀ sí wà rẹ̀ tó bí jí. Wọ́n ti gba ògo lọ lọ́wọ́ ẹ̀ bàtà ògo ni wọ́n pe bàtà ló máa ń júwe pàtì òde tí wọ́n bá fẹ́ lọ bàtà ló máa ń júwe òde yẹn pé irú òde báyìí bó ṣe class tó rè bàtà yìí ni bàtà jẹ́ ń fi yan gàn ìhun múròde ìhun tó máa ń rí mọ́yàn òun ni bàtà jẹ́ and ẹsẹ̀ dẹ̀ ní agbára tiẹ̀ ẹsẹ̀ jẹ́ nǹkan tí wọ́n fẹ́ wọ bàtà sí ẹsẹ̀ ní agbára ibi tẹ́sẹ̀ bá gbé orí lọ òun lórí máa gbà so bàtà ògo náà ló já sí bàtà já sógo ago ọwọ́ já sógo fìlà ó já sógo bẹ̀tì fìlà yẹn tí wọ́n á ti já sí ọkọ ó já sí ọkùnrin tí obìnrin bá rí pé bóyá tó bá rí wọ́n ṣí fìlà lórí wọn wọ́n máa rọ onítọ̀hún yẹn lóyè wọ́n ṣí fìlà lórí yàn kán tú àmùrè lẹ́gbẹ̀ẹ́ yàn kán bọ́ṣọ lọ́rùn yàn rírọ̀ lóyè ni bẹ̀tì tó bá jẹ́ pé wọ́n èèyàn ń bọ́ bàtẹ̀ ngbòdì kò rí bàtà ẹ̀ mọ́ now wọ́n kó ẹ̀tọ́ ẹ̀ lọ ni wọ́n kó ẹ̀tọ́ ẹ̀ lọ ní tó nípọn ni bàtà jẹ́ nínú ayé ènìyàn bàtà ni ò kì í jẹ́ kéèyàn máa mọ̀ kó òun rìn ara ní bàtà máa ń dín ìnira kù ni ó dẹ̀ tún máa ń jẹ́ ìhun fi yan gàn so tó bá ti kó bàtà yàn lọ ògo onítọ̀hún ló sọnù. pásítọ̀ tí ẹ bá wá bí èèyàn sọnù lójú àlá tí wọ́n ń wọ́n náà ti jáde sí gbangba tí ò dẹ̀ rí tí ó fi jáde tàbí ó tún wá rí
ẹ̀jẹ̀ àwọn méjì báyẹn. tó bá rí pé òun sọnù lójú àlá tí kò dẹ̀ rí náà, tó bá jẹ́ pé inú ilé kan ló ń gbé, ó ní ìdààmú nínú fámìlì yẹn gan, tí wọ́n bá sọnù lójú àlá tí ò rí ọ̀nà, ogun ìdílé ló ń jà. Kò yẹ yín sìn, sísọnù ẹ̀ òun ni ibi tó wà yẹn, wọ́n ń sọ ní pé ibi tó wà yẹn ó gbọ́dọ̀ fi àgbègbè yẹn lẹ̀. Àgbègbè tó wà yẹn ó jẹ́ ibi àgbẹ̀ jẹ́ bí aginjù ni. Ó jẹ́ ibi tó yẹ pé kò lè ṣe rere ń bẹ̀, wọn ò gbà láyè. Òun ni sísọnù tó sọnù yẹn. Kò ń ṣe nǹkan tó dáa rárá. Ẹni tí ogun ìdílé bá ń bájà gidi, òun ló ń sọnù lójú àlá. Tó bá wá sọnù tó jájú ọ̀nà padà. Tó wá jáde tó pé òun já títì, kò ní pẹ́ ní breakthrough. Ẹnìkan máa gbàdúrà fún, ó máa ṣe nǹkan kan láìpẹ́, bóyá bí ẹnìkan kan ó máa bá láàánú kan pàdé tó máa jẹ́ pé ènìyàn Ọlọ́run tá gbàdúrà fún. Àbí tó bá yẹ pé gbà yẹn ń gbà àwẹ̀ kan lọ́wọ́, tàbí kí wọ́n fún ní nǹkan kan pé gbà kíní kò lò, tó bá ń lo kíní yẹn lọ́wọ́ tó fi lálàá yẹn pé òun sọnù, òun dààmú, ṣùgbọ́n òun já ojú ọ̀nà. So dàsí pé àdúrà yẹn ti gbà, dàsí pé ó máa ní àṣeyọrí kan, dàsí pé ọ̀nà kan máa là fún, tó bá ń wáṣẹ́ kò ní pẹ́ ríṣẹ́. Ẹnìkan dẹ̀ ń jà tó ẹ kò gbàwẹ̀ gbà kankan tó lálàá yẹn, dàsí pé ẹnìkan ń jà fún ní kọ̀kọ̀ tí ó mọ̀. Èèyàn tí ò wà kí ń lálàá rárá ńkọ́, Ogun tàbí gidi ẹni nìyẹn. tó máa ń lálàá tí ò kí ń rántí. Ogun gidi nìyẹn. Ìwé Joel 2 sọ pé èmi yóò tú ẹ̀mí sí ara àwọn ènìyàn. Wọ́n máa lálàá, àwọn arúgbó wọn máa lálàá, àwọn ọmọdé yóò máa lálàá, àwọn bíbí wọn máa lálàá, orí ọ̀fẹ́ Ọlọ́run á máa bẹ̀rẹ̀ sí farahàn. So téèyàn bá wá sọ pé òun lálàá, òun ò rántí tílẹ̀ fi mọ́, dàsí pé ayé ń dà kó ní owó bí ìṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n ń dà láàmú, wọn ò ní jẹ́ kó ní sinmi. Ó lè náwó kan fi àìsàn kan fi gbèdè kan tọ́jú nǹkan sí lára, a máa gbé orí o, a máa lọ rí dókítà lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù. Ṣé ẹni tó bá rí dókítà lọ́sọ̀ọ̀sẹ̀ ẹdóná èèlò lóní, kò náwó torí kò lè gbádùn owó ẹ̀, kó náwó ju gbogbo àgbáyé lọ kò lè gbádùn owó ẹ̀. Kò yẹ yín sìn. So irú èèyàn bẹ́ẹ̀ wọ́n tọ́jú nǹkan kan sí lára tó nọ́ọ̀sì tó pé nǹkan yẹn ó máa jẹ́ ìdààmú fún. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣàlùmí ní. Yes sir. Ká ní àná pé obìnrin tó sí ojú ara wọn yàn. Tóbìnrin bá ṣí ojú ara hàn, ẹ̀mí mímọ́ o, ìyẹn jẹ́ sí pé ọ̀nà méjì ló já sí. Ìkíní ọ̀nà burúkú ni, bí wọ́n fẹ́ bá ẹni yẹn jà, tó bá pẹ́ ni téèyàn ṣẹ̀ lójú àlá ni ló ṣí ojú ara fún yàn, ó fẹ́ bá yàn jà ni. Ṣùgbọ́n tóbìnrin bá ṣí ojú ara hàn yàn, ó tún lè jẹ́ ọ̀nà ọ̀la méjì ló já sí. Tó bá pẹ́ ni tó ń bínú yàn ni ló ṣí ojú ara hàn, ó fẹ́ gégùn fún yàn, ìgún kan fẹ́ jáde sí onítọ̀hún yẹn. Onítọ̀hún yẹn ti lu pàkúté ègún kan tó fẹ́ jáde. Ṣùgbọ́n tó pé èèyàn fẹ́ báyàn lò pọ̀, tẹ́ni ẹ wá ṣí ojú ara fún, ṣùgbọ́n tí ò bá sùn yẹn tílẹ̀ fi mọ́, ọ̀nà máa là fún. Tó bá gbà fún, tí ò bá sùn, ó máa fẹ́ rú ẹni tó rí lójú àlá yẹn, kẹ́ni yẹn kó jólówó kó ń jólóṣì, wọ́n sì máa bára wọn sùn láyé. Nǹkan kan máa dà wọ́n pọ̀, kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè tó. Tí aláboyún máa ń gbọ́mọ jó lójú àlá nítorí ẹ̀ka. Ó pín sí méjì. Táláboyún bá bọ́mọ jó, ó possible kó jẹ́ pé ó máa bí àbírọ̀rùn, kó yá tètè gbàdúrà. Táláboyún bá gbọ́mọ jó, ó possible kó yẹ kó máa bí àbírọ̀rùn. Bẹ̀tẹ̀ àwọn kan ní àlá tó pé bí àlá wọn bá ṣe rí iná ṣe máa ń lára. Irú àwọn kan á fi máa mọ̀ pé ọjọ́ ìkúnlẹ̀ òun ti súnmọ́. Irú èèyàn bẹ́ẹ̀ náà ó nídìí àti ṣe pèsè, ó nídìí ìpèsè, kó wà nǹkan kó fún àwọn ọmọdé, kan jẹ nǹkan tí ó jẹ́ pé gbogbo àwọn ọmọdé wọ́n máa kóra ọ̀pọ̀, wọ́n máa yọ̀, wọ́n máa dunnú bí ó gbàdúrà sí. So ọ̀nà méjì ni nǹkan yẹn máa já sí. So bí yẹn ṣe rí yẹn sà. Ẹni tó bá ń sunkún lójú àlá ńkọ́? Ẹni tó bá ń sunkún, Bíbélì sọ̀rọ̀ rẹ̀ pé ẹni tó bá ń sunkún ni yóò fi ayọ̀ ká. Téèyàn bá ń sunkún lójú àlá, nǹkan kan wà tó máa wọ́n fẹ́ celebrate ẹ̀. Nǹkan kan wà tó pé nǹkan ayọ̀ kan wà níwájú ẹ̀ tó máa ṣẹlẹ̀ tí ó rò tẹ́lẹ̀. Àbí kó ti máa retí nǹkan kan kí nǹkan yẹn má bọ́ sí. So nǹkan yẹn ó ti ń súnmọ́ àsìkò tó jẹ́ pé ó máa bọ́ sí. Irú nǹkan tó ń sọ yẹn ó ti ń súnmọ́ àsìkò tó máa bọ́ sí. Irú èèyàn yẹn gbọ́dọ̀ kíyèsára, kó gbàdúrà tàbí kó ṣèpèsè. Tọ́pẹ́ ni tó ń gbà àwẹ̀ tó mọ̀ ń pa àwẹ̀ ni, á fi bíríbírí bíi mélòó mẹ́ta àbí méje á fi yin Ọlọ́run.
so á dẹ̀ ṣe pèsè níjọ́ tó bá gba àwẹ̀ yẹn tán fáwọn èèyàn á lè jọ pé òun dún àwọn èèyàn ní bó ṣe lè nǹkó kéré tó irú èèyàn bẹ́ẹ̀ yẹn á get through. bàbá ẹ̀jẹ̀ máa fi lè ṣèlú ẹ bá àṣàdúrà fún gbogbo ojú tó wà kárí ayé àwọn ẹ̀bẹ̀rẹ̀ láwọn information tẹ́fẹ́ fún wa. nǹkan tí mo fẹ́ fún wa ni pé èèyàn méjì kan béèrè nǹkan kan lọ́wọ́ mi ẹnìkan béèrè pé òun máa ń kó owó lójú àlá pé òun máa ń kó owó ó ní bàbá pé ọ̀dọ́ òbí iṣẹ́ tóun ń ṣiṣẹ́ ibi tó dáa ni bẹ̀tì òun ti ń retí promotion nísìn débi gíga tó yẹ pé owó òun á lè jù bẹ́ẹ̀ lọ òun ò rí o láti bí 11 years ó ní ṣùgbọ́n òun máa rí pé owó rẹpẹtẹ wa lòún bẹ̀rẹ̀ sí kó ní gbogbo ìgbà ẹnìkan wà tó wà nípò onítọ̀hún yẹn bóun ṣe ń kó owó lójú àlá yẹn ẹni yẹn ló ń gba owó yẹn lójú ayé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n fún yàn lówó lójú àlá pé gba owó yìí onítọ̀hún yẹn máa rí owó gbà tó bá gbìyàn rí owó he lójú àlá tówó yẹn tó níye tí ò ṣòwò púpọ̀ onítọ̀hún yẹn ó máa jẹ ìfà ṣùgbọ́n tí yàn bá ń kó owó tó ń kó owó tí ò bá ṣọ́ra ó máa náṣe tì ń re ìpọ́njú sì máa bá lórí gbogbo nǹkan tó bá wù kó máa ṣe sokoya tètè gbàdúrà torí ẹnìkan ń lo ipò gíga ẹ̀ lọ́wọ́ ìyẹn dúró síbẹ̀ now ẹnìkan á béèrè lọ́wọ́ tó ń sọ pé òun máa ń jẹun pẹ̀lú Mr. President pẹ̀lú àwọn former president even president Nigeria even president labroad tó o bá jẹ́ ẹnìkan tó máa ń bá minister governor jẹun ó já sí pé lótìtọ́ kádàrà tọ́lọ́run fún ẹ wáyé kádàrà gíga ni ṣùgbọ́n àwọn ogun ìdílé ò fẹ́ jẹ́ kó ṣeré rárá àwọn ọmọ ìyá ẹ àwọn ẹbí ẹ àwọn ti dúró bí ọ̀tá wọ́n ṣe ogun yẹn ò jìnnà ẹ tó bá ládùú àrà bẹ́ẹ̀ wípé òun bá president governor àwọn ìdílé ẹ ò fẹ́ jẹ́ kó gbérí àbí ìyàwó tó fẹ́ kò fẹ́ jẹ́ kó gbérí ẹni tó súnmọ́ ẹ kò fẹ́ jẹ́ kó gbérí òun ló sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá tètè mọ̀ tó bá ṣiṣẹ́ sí ó máa dìde gbẹ̀yìn lórúkọ Jésù ó dìde. ká tún máa bẹ bá a sọ fún ọlọ́ba yín tá fẹ́. mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí lórúkọ Jésù aláìbí kò ní ṣẹ́ mọ́ yín lára ìwọ tó bá lálá kan tó yẹ kó gbégbèsè lórí ẹ̀ o lè pè mí sórí nọ́mbà yìí màá tọ́ ẹ sọ́nà aláògọ́ mánà làgọ́ nítorí pé Ọlọ́run lè ti di àlá kó bá ẹ sọ̀rọ̀ tí o ò bá mọ̀ ìtumọ̀ ẹ̀ wà á lọ bá àwọn onímọ̀ ló máa tọ́ ẹ sọ́nà ní tó bá jẹ́ kó o ṣe tó o bá ti rojú àti ṣe kó pọ́síbù kí ọ̀rọ̀ ẹ dayọ̀ láìpẹ́ lórúkọ Jésù ọ̀rọ̀ gbogbo á dayọ̀ àlá wà fún ìtọ́nisọ́nà 070 360 387 57 070 360 38757 àti 091 356 42057 091 356 42057 kí Olúwa kó wà pẹ̀lú wa Jésù Olúwa wa.